Àwàládùn tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn bí gọ̀ǹgọ̀ ìlú ṣe fi ẹ̀yẹ ìlú hàn bẹ́ẹ̀ làwágùn wà nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn ìràwọ̀ òṣèré olórin àti adẹ́rìn-pòṣónú. ẹyẹ méjì kì í jàṣà Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé ẹ máa ní àǹfààní láti jẹ̀gbádùn onírúurú ìṣẹ̀lẹ̀ káàkiri àgbáyé. Ìgbádùn yìí ló jẹ wá lógún, àwa ṣetán láti là yín lọ́ọ̀yẹ̀ nípa àwọn ohun tó kù díẹ̀ káàtó nínú orin àti sinimá wa. èyí kì í ṣèjà ṣùgbọ́n ká lè ṣàtúnṣe ni. Àṣàyàn òwe Yorùbá ò gbẹ́yìn pẹ̀lú ìtumọ̀ tí ó fakọyọ àti ìtàn ìṣítí nípa àwọn akọni ènìyàn káàkiri ilẹ̀ adúláwọ̀. Kilarigbo Unlimited ẹ jẹ́ ká ṣe fàájì jọ. ẹ̀yin olólùfẹ́ mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ẹ ṣé mo dúpẹ́ púpọ̀ fún yín o pé ẹ ṣe nífẹ̀ẹ́ mi Ọlọ́run á máa nífẹ̀ẹ́ yín náà ẹ ṣé mo dúpẹ́ mo wá fẹ́ kẹ́ fojú sọ́nà mo yìí ń gbé iṣẹ́ yẹn bọ̀ ni ayé ń kú kẹ́ gbogbo ẹ̀ sì máa dán mọ́ránmọ́rán mo fẹ́ kẹ́ fojú sọ́nà fún iṣẹ́ mi tó ń bọ̀ ó yìí ń bọ̀ ni gbogbo ọlá wa ló máa lékè lágbára Ọlọ́run àní ṣubú dànù ẹ fojú sọ́nà Ọlámilékan ó sì ń bọ̀ o. orúkọ mi ni Ọlánrewájú Hasan Adésínà gbogbo ayé ń pè mí ní Ìyá Awero bẹ́ẹ̀ pè mí ní màámi mò ń jẹ́ yín o èmi kan yìí náà ni mò ń jẹ́ bẹ́ẹ̀. Ìyá Awero tí wọ́n ń pè yìí kí ni ohun tí ó bí orúkọ náà jáde? Awero ni gbogbo èèyàn ń pè mí Madam Awero ṣé mọ̀ pé nílẹ̀ káàárọ̀ òjìrè wa a máa ń fúnra wa lọ́wọ́ dáadáa kì í ṣe pé kólúwẹ̀ fẹ́ máa lọ́ ń gbòòrò sí kọ́ máa ní Awero ìdí ni táwọn èèyàn wa ṣe ń pè mí ní ìyá àpọ́nlé ní Ìyá Awero tí wọ́n ń fi sí yẹn Awero ni Awero yìí ńgbà tá a sì ń ṣeré ẹ̀ mo ṣe tún àníwúrà ibẹ̀ ni mo ti jẹ́ Awero nínú play ẹ̀ mo ṣe tún àníwúrà àti màyẹn náà ti ń pè mí láwẹ̀rò bóyá Ìyá Awero mo sì ń jẹ́ wọn ní gbogbo gbà. Iléèwé wo lẹ lọ láti lọ gba ìmọ̀ nípa sinimá àgbéléwò tàbí eré ìtàgé ṣíṣe? Iléèwé tí mo lọ gbà tí mo ti wà ní kékeré mi ni à ń pè bí kan ní Odò Abọ́rẹ̀ Memorial School ní Mushin ibẹ̀ ni mo kọ́kọ́ lọ lẹ́yìn yẹn mo lọ sí Children's Home School nìbàdàn ní mọ̀lẹ́ntẹ́ ń bẹ̀ yẹn nìbàdàn bẹ́ẹ̀ mọ̀ ẹ̀yìn tí mo kúrò mo ṣe wàá darí ẹ̀ sí St. Peter's Faji School lẹ́kọ̀ọ́ bí kí n tó wá lọ sí Molas High School láti ìgbà tí mo dẹ̀ ti wá lọ sí iléèwé yẹn ṣé mọ̀ pé tán bá ń ṣeré ìparí ọdún iléèwé oníkálukú á máa wò pé tèmi ló dá tèmi ló dá tèmi ló dá ibẹ̀ lèmi àti late ọ̀gá mi Odúládépọ̀ ibẹ̀ láti pàdé àwọn wà ní Christ Cathedral School èmi wà ní St. Peter's Faji School bá a ṣe dìjọ́ bẹ̀rẹ̀ nìyẹn ìwọ wá wéré tiwa ó dùn eré yín tí ò dùn wo wá wo ìtawà náà ṣe ń léèwé wa wá wo bó ṣe dùn bá ti ṣe bẹ̀rẹ̀ nìyí o tọ́ náà sì bá wa forí sí i tó jẹ́ pé nígbà yẹn àti ẹ̀rí àǹfààní tá a fi lọ tá a lọ ṣe bí oṣù bíi mẹ́fà wípé ká lọ sí iléèwé ẹ̀yìn eré wa yìí tá a bá dẹ̀ ti lọ bẹ́ẹ̀ yẹn lẹ́yìn oṣù mẹ́fà tá a bá lọ straight into university ni àwọn tó ń dẹ̀ ṣàpàtẹ́rù ẹ̀ fún wa ńgbà yẹn náà ni àwọn bàbá wa Professor Wọlé Ṣóyínká àwọn ni wọ́n ṣe agbátẹrù kìíní fún wa so School of Drama ni gbogbo wa wá lọ nígbà tá a ti dé School of Drama yẹn 6 months ni tó bá ti lọ fún kọ́ọ̀sì yẹn bẹ́ẹ̀ yẹn ó parí ó ti wọ university ni àmọ́ nítorí pé àwa yìí àgọ́ láàfin ni travelling theatre ni láti ibì kan síbì kan ni ìlú kan sí kan ni gbà àti ṣetán làwa ti ń travel káàkiri tiwa àti ẹ̀ sọ pé a máa ní àwọn ọbì kankan àbá ń ṣe bí mo ti ṣe bẹ̀rẹ̀
iṣẹ́ mi ni títí dàkókò tá à ń wá yìí mi ò níṣẹ́ mi lọ́wọ́ o mi ò kọ́ káfíńtà mi dẹ̀ kọ́ bíríkìlà mi kọ́ sóyìn tí mo kọ́ láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe as at 1964. jẹ́ ṣé ẹ tiẹ̀ ṣì níran sinimá àkọ́kọ́ tí ẹ kọ́kọ́ ṣe tí àwọn èèyàn sì fi mọ̀ yín dáadáa? Sinimá kan wà tá a kọ́kọ́ ṣe ń jọ̀hún àwọn olóyìnbó ni wọ́n ń pè ní Countdown and Cousin nígbà yẹn lẹ́yìn tí mo dẹ̀ ti bá wọn ṣe yẹn tán ìgbà yẹn la ṣe wá bẹ̀rẹ̀ sí ní ṣe sinimá ogun àjàyè ní o ẹ̀rí ọkàn ní o la bẹ̀rẹ̀ sí ní ṣe yẹn ti àwàdà kẹ́ríkẹ́rí. báwo ni àwàdà kẹ́ríkẹ́rí ṣe wáyé? àwàdà kẹ́ríkẹ́rí wáyé lẹ́yìn ìgbà tí Òjóládépọ̀ tíátà bàbá mi ro tó ti jáde òun làwa wá wò wípé gbogbo àwa táwa ń bèyè tá à ń ṣiṣẹ́ yìí kí la ṣe lè ṣe tó jẹ́ pé a lè máa bá iṣẹ́ yìí lọ òun làwa fọ́ọ̀mù àwàdà kẹ́ríkẹ́rí organization. òun ní ibi tí àwàdà kẹ́ríkẹ́rí tó ti jáde nìyẹn láàrin wa. You see, if you drink this one, all the thing malaria wey dey for your body e go one time quick. àjọṣepọ̀ wo ló wà láàrin ẹ̀yin àti ọ̀gá Bello pẹ̀lú Alúwẹ̀ẹ́? àwa àti ọ̀gá Bello a ti wà láti ìgbà yẹn náà a jìjọ ń ṣiṣẹ́ eré yìí náà ni nígbà tí ọ̀gá mi wà láyé lẹ́yìn ìgbà tí ọ̀gá kú la rí wípé ó dàpọ̀ bò tálá lè tún fi jẹ́ kó jẹ́ bíi olórí ta dẹ̀ rí pé ó ní akíkanjú nígbà náà lọ́hùn ó ní gbogbo wa ṣe pawọ́pọ̀ la ṣe mú Bello pé kó jẹ́ aṣíwájú wa òun la ṣe wá fọ́ọ̀mù orúkọ yẹn àwàdà kẹ́ríkẹ́rí organization èmi o Bello àtàlúwẹ̀ la fọ́ọ̀mù ẹ̀ tá a fi ń ṣe àwàdà kẹ́ríkẹ́rí. ẹ̀yin bàbá wa mọ́nímọ́ní náà lè máa ń sọ kinní kan ẹ ní 20 boys cannot play for 20 years ọmọ 20 ọdún ni ǹjẹ́ a lè ṣeré fógún ọdún bí? nígbà tó ní kálukú wa ti ṣe wọ́n ní tiẹ̀ òun ní tiẹ̀ èmi náà ní tèmi àmọ́ kí n tó bá máa wá dà wá papọ̀ àbá ní nǹkan kan ṣe pẹ̀lú àwàdà kẹ́ríkẹ́rí àwa mẹ́tẹ̀ẹ̀ta tó ṣe kéyìn àtúpapọ̀ òun ni mo ṣe sọ pé òyìn dán mọ́ràn láàrin wa. It is special, right? I mean, what type of a hospital is this? These people are quacks, man. Quacks. Madam, do me to talk. I think you said this your pikin sick. It's sick. Look am well, you hear? Back in these states, I mean, everything is computerized. You want to buy drugs, I mean, something will come to you, not you going across the road. Across the road. kí ni nǹkan tí sinimá àgbéléwò tí à ń yà sí fi yàtọ̀ sí bí wọ́n ti ń ya sinimá tẹ́lẹ̀tẹ́lẹ̀? ṣe rí ìyàtọ̀ tó wà láàrin sinimá gbà yẹn ni wípé gbogbo àwa tá à ń ṣe ń gbà yẹn àwa máa ń farabalẹ̀ ṣe kò sí gìrìgìrì kò sí kàṣàmúkàdá pọ̀ a máa farabalẹ̀ láti ṣe sinimá ni sinimá ìtàdẹ̀ ń sọ yìí ń gbà yẹn sẹ́lílọ́ọ̀dù ni wọ́n fi bẹ̀rẹ̀ òun la fi ń ṣe kó tó ṣẹ̀wádìí wípé à ń ṣe oní fídíò tá à ń ṣe sẹ́lílọ̀ tá a dẹ̀ ń ṣe yìí tẹ́ bá máa ṣe ẹ̀mọye oṣù tá à ń wá díẹ̀ tá a fi ń ṣe. ǹjẹ́ ṣe tẹ̀lé sọ ohun tó fà á tó fi di wípé nínú sinimá láyé òde òní ipa tó yẹ ká gbé fún àgbàlagbà pé kí wọ́n kó gẹ́gẹ́ bí arúgbó la máa gbé fún àwọn ọ̀dọ́ láti ṣe? lóòótọ́ ni ṣe rí wípé wọ́n máa ń sọ pé àwa àgbàlagbà kinní kan ṣológbò kan pa kan ọmọdé ẹgbẹ́ wọn làwọn máa pè wọ́n bá dẹ̀ pọ̀ ọmọdé ẹgbẹ́ wọn síṣẹ́ àwọn náà máa ń rí
wípé tágbàlagbà lè sọ ọmọdé ò lè sọ. Bágbàlagbà ṣe máa ṣe páàtì yẹn kò lè ṣe bẹ́ẹ̀. Nítorí wípé kí ni àjọsọ wa bá ní báyìí ni mo fẹ́ tó bá ti lè fún mi máa bẹ́ẹ̀ ṣe. Àmọ́ àwọn á sọ pé ó táwọn lọ́rùn káwọn pọmọdé ẹgbẹ́ àwọn. Ó ti yá káwò òun lẹ́yìn ṣe ń rí wípé nígbà míì táwọn tán kun ẹfun àbí tán kun kan lé lórí bá ṣe kínní yẹn kò ní táwọn èèyàn wa lọ́rùn. Ọlọ́run kò ṣàánú wa. Iṣẹ́ wa tá à ń ṣe kọ́lọ́run má jẹ́ ó dìṣẹ́ mọ́ wa lọ́wọ́. Oníkálukú ló ní pọ́lísì tiẹ̀ tó bá wá bá mi pé kí n bẹ́ẹ̀ ṣiṣẹ́. N ti máa kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ ò ní pé script ẹ dà kó jẹ́ kí n wò kí lẹ ṣe kọ̀tàn yìí sí. Tí n bá wò ó tí n bá rí tó bá wà ń bẹ tó èwo lẹ wá fẹ́ kí n ṣe inú ẹ̀ o n bá ilẹ̀ fẹ́ kí n ṣe. Tí dúnàdúrà wa tó bá ti wọ̀ iye báyìí ni mo fẹ́ gbà máa gbà bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ìbá mi ṣe ní ó dá lọ ṣe ní iye báyìí kí n bẹ́ẹ̀ ṣe. Tó bá ti gbà sí mi lẹ́nu màá bẹ́ẹ̀ ṣe. Tá bá dẹ̀ rí nǹkan tó bá ṣe kùdìẹ̀kùdìẹ̀ nínú script tó bá gbé wá tá bá sọ fún ẹ má ṣe báyìí báyìí ni kò ṣe báyìí tó bá gbà láti ṣe bẹ́ẹ̀ tó bá gbà láti ṣe bẹ́ẹ̀ máa gbé script àtòwú ẹ̀ máa gbé lọ. Ó tán bó ṣe jẹ́ nìyẹn pẹ̀lú àwọn ọmọ wa. A tún rí dáadáa nínú sinimá ní agboolé amúlùdùn báyìí láyé òde òní. A rí wípé àwọn kan wà tó sì jẹ́ wípé a lè sọ wípé wọ́n lọ fún iléèwé láti lọ kọ́ ẹ̀kọ́ eré ṣíṣe tí a mọ̀ sí theatre art. A sì lè sọ wípé wọ́n ní ọ̀gá kan ní agboolé amúlùdùn tí wọ́n kọ́ wọn bí wọ́n ti ń ṣiṣẹ́ ìtàgé ṣíṣe àti sinimá bí a ti ń ya sinimá. Ṣé rí gbogbo àwọn irúwà ògiri wáyé tó jẹ́ wípé ọkàn yọjú lójijì ni Ọlọ́run á bá wa lé wọn lọ. Èyí tí mo fi sọ bí òjú wípé ìwọ tó jẹ́ pé o kàn déédéé nínú iṣẹ́ wa yìí o ò kọ́ṣẹ́ o ò lọ́gàá o ò ní nǹkan kan wà nítorí pé o ti rówó kan brọ́dẹ̀ kan fún ẹ lówó kan bó bá tún wá dé náà ètò yẹ kó farabalẹ̀ kọ́ kó mọ bó ti ṣe máa ṣe wà níwọ̀ ló máa star ṣẹ́. Wọ́n sáré wá bọ́ ṣe ń sáré wọ̀ náà ń sáré jáde wàràwàrà tó jó yẹn bẹ́ẹ̀ náà ṣe máa lọ́lẹ̀ pátá tẹ́kàn máa rí. Ṣé rí pé irú àwa tó ti jẹ́ pé a ti pẹ́ nídìí iṣẹ́ yìí ẹ̀wọ́nú ta ti wà ń bẹ̀ tọ́lọ́run sì ń fún wa ṣe kì í ṣe mímọ̀ ṣe wa ni Ọlọ́run ló ń bá wa ṣe a sì ń dúpẹ́ fọlọ́run nítorí wípé ẹ wo iye ọdún ta fi kọ́ṣẹ́ ẹ wo bá ti ṣe kó tó di pé àwa di òmìnira ara wa. Àwọn ọmọ ọ̀sìn yìí ò ní sùúrù ẹ̀ wọn ò gbarú ẹ̀ rárá nítorí ẹ̀ mọ́ bá ti ṣe wàràwà tó bá ti fún irọ́ mo ti ṣe wọ́n ní kán lè mọ̀ mí kémi náà lè di star kémi náà lè di kìdíkan kémi ẹ̀ kàn déédéé rí i pé a máa gbọ́ lágbájá mọ́ à ń bọ̀ ló wá wà àwọn eléyìí ti lọ àwọn eléyìí ti sá lọ àwọn eléyìí ti ṣe àwọn tó hàn bá fi pé káwọn kọ́ iṣẹ́ yẹn káwọn fi tìfẹ́tìfẹ́ káwọn fi mọ̀ kó tó di pé àwọn bẹ̀rẹ̀ sí ṣe àwọn ló máa ń ṣe bẹ́ẹ̀ àwọn ní nǹkan wọ̀nyẹn máa ń rí bẹ́ẹ̀ fún. Torí náà èmi kàn máa advice àwọn ọmọ wa yìí ni ẹ jẹ́ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi ṣe gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe tá a bá kọ́ṣẹ́ ìta bá mọ̀ èrè wa náà ni kì í ṣe pé ká kàn déédéé débẹ̀ ká ṣe wùrù kálá àti rí bákan àti di star rárá o èèyàn kì í ṣe bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká farabalẹ̀ ẹ kọ́ṣẹ́ ẹ wà lọ́dọ̀ ọ̀gá yín ẹ ti mọ̀ nìyẹn Ọlọ́run pèsè bẹ́ẹ̀ ṣe máa ṣe fún yín nìyẹn Ọlọ́run á fa àlùbáríkà sí fún yín á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe fún yín. Ìmọ̀ràn wo gan ni wọ́n lè gba àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ nídìí iṣẹ́ eré ìtàgé ṣíṣe tàbí sinimá àgbéléwò? Ọ̀rọ̀ ọ̀jọ̀jú ta lè gbà wọ́n kò ju wípé gbogbo báwa ti ṣe ń gbà yẹn a máa ń sọ fún wọn lọ́njẹ́ kan létí gba àtàyà gbà yẹn kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tó bá bọ́ra lẹ̀ àbí tó bọ́ra ẹ sí hòhò kó tó mọ̀ pò ń ṣeré kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tó bá sọ wípé àfi kí n ṣe báyìí àfi kí n èèyàn náà láti mọ̀
wípé ibi kan lèmi náà ti jáde, ilé kan lèmi náà ti jáde. Ara yìí ó ń fẹ́ ká pamọ́ dáadáa, kò fẹ́ ká máa yán gbogbo ara sílẹ̀. Ìgbà táwa ń ṣe tiwa o, lóòótọ́ ni a máa ń pè ní show, we call it show on stage. Tẹ́ bá jó tẹ́ ṣe show ní stage, aṣọ tó wọ̀ yẹn ní stage yẹn wọn ò gbọ́dọ̀ rí lọ́rùn ẹ níta gbangba, nítorí pé show ní stage yẹn ní táwọn èèyàn wá wò nìyẹn. Kì í ṣe pé ńgbà tó bá wọ ẹlòmíì á wọ aṣọ péńpé á lọ dúró síta á ṣe báwa ti ṣe ń ṣe ńgbà yẹn ọ̀tọ̀ ni. Torí tabaka tó láṣeré opening glee closing glee àṣé ó dẹ̀ láwọn aṣọ tá à ń wọ̀ tá fi ń jó ńgbà yẹn a gbọ́dọ̀ wọ̀ síta, kò ṣeé wọ̀ jáde. Bẹ́ẹ̀ táwọn ọmọ wa sì ń sọ fún wọn pé ìgbàkígbà tẹ́ bá máa ṣe nǹkan wọ̀nyí ní tó máa kọ́yàn lẹ́kọ̀ọ́, tó máa wúyàn lórí, tó máa jẹ́ ní tó dáa, tó ṣe é dùn, tó létí èèyàn láti gbọ́, òní kẹ́ máa sọ nítorí àwọn ọmọ kéékèèké tó ń bọ̀ lẹ́yìn. Gbọ́n nísìnyí kí la ti fẹ́ ṣe, kọ́lọ́n kó jọ kó bá a kó sí wọn nínú. Àwàládùn tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn, bí kọ̀ǹgọ́ ìlú ṣe fi ẹ̀yẹ ìlú hàn, bẹ́ẹ̀ làwágùn wà nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn ìràwọ̀ òṣèré, olórin àti adẹ́rìn-pòṣónú. Ẹyẹ méjì kì í jàṣà. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Ẹ máa ní àǹfààní láti jẹ̀gbádùn onírúurú ìṣẹ̀lẹ̀ káàkiri àgbáyé. Ìgbádùn yín ló jẹ wá lógún, àwa ṣe tán láti là yín lọ́ọ̀yẹ̀ nípa àwọn ohun tó kù díẹ̀ káàtó nínú orin àti sinimá wa. Èyí kì í ṣèjà ṣùgbọ́n ká lè ṣàtúnṣe ni. Àṣàyàn òwe Yorùbá ò gbẹ́yìn pẹ̀lú ìtumọ̀ tí ó fakọyọ àti ìtàn ìṣítí nípa àwọn akọni ènìyàn káàkiri ilẹ̀ adúláwọ̀. Kilarigbo Unlimited, ẹ jẹ́ ká ṣe fàájì jọ.